Bàtàjọ bẹ̀rẹ̀ àwọn sí ń bẹ̀. Bàtàjọ àti Pàṣọ jọ bẹ̀rẹ̀ anybody nínú yóò sí ń bẹ̀. On try to avoid our people to one time. Yóò wọ́n avoid àwọn owó. Find to say avoid because my very avoid you. Avoid àwọn owó. Àwọn honorable. Àwọn fans na so try this. Bàbá bẹ́ẹ̀ ni mi náà jọ. Ẹ jókòó ti bàbá. Bàbá fẹ́ máa wú sí mi. Faraba ó ti bọ́. Ẹ sọ alájì. Owó kan ti pírísì ẹjọ́ gbẹ. Ó wá dá tẹ́lẹ̀. Ó dẹ̀ tí kò ṣe bí kíni. Èyí tí ẹ máa ń ṣe rí. Ṣe kọ́kọ́. Níbi tí wàá wò kì í ríyàn òfin. Tá a bá rí ọmọ ọdún méjì tó bá ju wa lọ bàbá la máa ń pè. Èyí lè máa ń ka bàbá pé kíni kan. Àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ń sọmọdé o. Àmọ̀ yẹn. Mo láìkì Pàṣọ ni mi ń ṣe kíni. Mi ń sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe Pàṣọ bàbá fẹ́ máa wú sí mi. Faraba ó ti Pàṣọ mo ti sọ èmi àti Pàṣọ jọ wà ní o. Jọ láti 32 years 1993 ni mo ti wà pẹ̀lú Pàṣọ. O ò lè máa fi kó Pàṣọ máa ẹ́ńtà mi o. Ìwọ tó bá jẹ́ sẹ́ẹ̀tì tó bá gara sí mi. Ẹ̀yin tí tèmi ẹ̀yin títí Arambara àṣírí Arambara náà ni níbikíbi tí ẹ ti láǹfààní tẹ́tí ń wò mí tẹ́tí ń gbọ́ mi àṣírí Arambara náà ni àwọn nǹkan tí èmi máa mú wá gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé lábẹ́ bó ṣe lè wù kó rí màá máa sọ máa tún sọ màá ní Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Mo fẹ́ jẹ́ ká farabalẹ̀ dáadáa gbogbo àwa tó bá jẹ́ pé a nífẹ̀ẹ́ sí fújì pàápàá jùlọ níkà wa tó jẹ́ wípé a máa ń gbọ́ orin ọ̀gá ńlá fújì dáadáa pẹ̀lú ẹni ta tún lè sọ wípé ó wà pẹ̀lú wọn ìyẹn Taye Currency. Ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn blọ́gà kọ̀ọ̀kan tí wọ́n jáde síta láti máa sọ eléyìí tó wù wọ́n nípa Pasuma àti Taye Currency. Ìdí rèé tí mo fi sọ wípé kí n mú fídíò yìí wá fún gbogbo wa ká wá gbọ́ àwọn nǹkan tí Taye Currency tó ń sọ nípa Pasuma nígbà tí wọ́n wà nínú Arabambi. Ẹ wá farabalẹ̀ kẹ́ wá gbọ́ nǹkan tí Taye Currency sọ nípa Pasuma pẹ̀lú nǹkan tó sọ fún K1 The Ultimate nípa pé kí ó fòun di Arabambi 3. Taye Currency sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú wípé Pasuma ó ti gbìyànjú fóun ṣùgbọ́n wá farabalẹ̀ kẹ́ wá wò bí Pasuma bó ṣe lo ọgbọ́n fújì tèkó kẹ́ wá farabalẹ̀ kẹ́ wá gbọ́ nǹkan tó fi dá ọ̀rọ̀ náà padà fún Taye Currency. Ìbàdàn ni eré yìí ti wáyé Pasuma àti Taye Currency ó tó di wípé Pasuma lọ dá ọ̀gá ńlá family títí ẹ̀ sílẹ̀. Ọ̀rọ̀ náà tún padà ṣẹlẹ̀ nígbà tí Pasuma tí wọ́n tún dá ọ̀gá ńlá family sílẹ̀ nígbà tí Taye Currency tí kò fẹ́ padà join ní Pasuma. Ẹ wá farabalẹ̀ kẹ́ wá gbọ́ nǹkan tí Pasuma fi dá èsì ọ̀rọ̀ padà àti àwọn ìkìlọ̀ tí Pasuma tó fún Taye Currency láti lè jẹ́ kí ó farabalẹ̀ dáadáa ní Ìbàdàn pẹ̀lú ipò tí Ọlọ́run fẹ́ gbé lọ. Ẹ wá jẹ́ ká farabalẹ̀ ká wá wò délẹ̀ dáadáa ká wá bá mi comment ká dẹ̀ bá mi share ẹ̀. Àṣírí Arambara ni Pasuma àti Taye Currency pẹ̀lú àwọn onísọkúsọ tí wọ́n ń sọ̀rọ̀ nípa wípé kí ni Pasuma ṣe nínú ìrìn àjò Taye Currency kó tó débi tó dé lọ́jọ́ tòní. Ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ó yá ẹ jẹ́ ká wò ó yá ó yá. Àjọ ń ṣe náà ni. Gbogbo ìgbà tó ṣe ìgbóná fẹlifẹli Yéésù kọrinkọrin. Àwọn tó jẹ́ ti Currency wọ́n máa pe kán tó mọ̀ mí o mi ò kọrin fún ní òkè ìgbọ̀wọ́. Gbogbo ìgbà tíjà ìgbóná fẹlifẹli. Alábí Pasuma máa ṣeré ń bí. Àwọn ẹ̀kọ́ la tó kọjá tàbí ní statement. Mo káwọ́ sókè ni o mo ní brọ́dà mi hàn.
lọ kọrin ní wínà nílùú Èkó mo káwọ́ sókè ni o ẹlẹ́gbọ̀n mi ni wọ́n àtúnlọ̀ ṣeré táyé kọ̀rẹ́sì kọrin arábà mi ni wọ́n sábà mo káwọ́ sókè ni àwọn ó ṣe é wájọ mọ́ arábà mi ti rí oyè tí mo jẹ wọn ò gbọ́dọ̀ fi yílẹ̀ àwọ̀ ni mo ṣe sọ táyé kọ̀rẹ́sì ohun tí mi ò fẹ́ rárá ohun tí ó tàbí lọ́rùn ni mo sọ bàbá díẹ̀ sùnmù kọrin ẹ̀yin tèmi ẹ má sì rí bọ́ ewúrẹ́ tẹ̀rí ẹ kò lóhùn ṣọpọ̀ àgùntàn rárá o àgùntàn ló ní ló bá sọ pé màmá òun ò rí dúdú o ìmọ̀ra àjọlẹ̀pọ̀ náà nígbà ọmọ olú ọ̀lẹ́ tó bá máa tó pàṣọ ọmọ olú ọ̀lẹ́ tó bá mọ nọ́mbà ìmọ̀ra ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Jíbọ́lá Pasuma lọ́la lọ́tún la gbogbo ọjọ́ ayé olólọ́bá yìí dé wá sí ìwò ni pé táyé kọ́rẹ́nsì ó wọ́ tiẹ̀ ó tó bẹ́ẹ̀ àbákan wà mí nígbà bàbá ni báàsì yóò lọ bá bàbá ni bàbá ọmọ ẹ araba ń bí ẹ sábọ wọn lò wọ ọtẹ o bàbá ni ó dà. gbogbo alájọ kẹsẹ̀ tó àjọwọ́jọ́ ńlá ọjọ́ ńlá ta ìlà kọ́ ní tìjọ́ fẹ́kẹ́fẹ́ tí bí òkú màmá ìlà kọ́ ní tìjọ́ fẹ́kẹ́fẹ́. gbogbo ìgbà ìdè máa ṣàkéwà yọtúbẹ tó bá ti fún un lóye araba ń bí òun ló lórúkọ ọba so tó bá wù ẹ́ kó fún ẹ ní 6 ìbá fún ẹ ní 7 ìbá fún ẹ ní 8 òun ló lórúkọ alábílà báyìíká ẹ tó bá ti wù ló lè fún tírí ló ṣe fún kọrẹ́nsì táyétáyé. Adébáyé mi kọrẹ́nsì ọmọ tèmi èjìrẹ́ alábàámbí kẹta. lórí àjọlẹ̀pọ̀ náà ní o. àjọ ń ṣe ọmọ olóró orí. lórí àjọlẹ̀pọ̀ náà ní ìbáṣọ. kò dẹ̀ sí jàmọ́ iṣẹ́ ẹ̀mọ́ yìí láàrin gbogbo wa. gbogbo mi ò sí ṣàṣ pátápátá. àwọn táǹkọ̀ mú jìjì bọ́ àwọ̀. Paso kò sí jàmọ́ o. èmi ti wà lórí ọwọ́ mi. Paso kò sí jàmọ́ o. Paso bó ti wà lórí ọwọ́ mi o. Araba mi sẹ́kọ̀. Paso kò sí jàmọ́ o. tá a bá ṣe gbogbo ẹ̀jí bá. tá a bá sọ gbogbo ẹ̀jí bá. owó tí a ó wà lómi tá a bá sọ síwájú tá a sọ sẹ́yìn bá a sùn. tá a sọ sẹ́gbẹ́ ọ̀tún Paso. tá a sọ sẹ́gbẹ́ òsì tún gbà. tá a sọ tàrí ojú bá. tá a sọ tòkè tá a sọ ti ìsàlẹ̀ Paso. àwọn gbọ́dọ̀ gbàgbé. Mr. Fuji ó kárí oṣù bàbá. bẹ́ẹ̀ni Àyìndé Síkírù ìyá gbájọ́ lọ́la. àti bẹ́ẹ̀ni Àyìnlá kọ́lì ti kébékébé. ìrẹ̀lú ọba tọ́lọ́ jẹ́ òjẹ́ òkọ́ kọ́lákọ́lá bàbá. Paso èmi jẹ́ ọmọ ayé táyé kọ́rẹ́nsì tóbi ta bá pè lórí àìfi tẹ́lẹ̀ jùlọ. ibi ta bá pè lórí àìkí fi tẹ́lẹ̀ jùlọ. kò ń jẹ́ oyè kọ́rẹ́nsì táyétáyé o. péra ṣírí Àyìndé pé rẹ́gẹ̀mí ti Ìbàdàn pé brọ́dà ẹni Paso. ó dẹ̀ jẹ́ oyè mi pé bẹ́ẹ̀ náà ní Àlàbí. mo lára ju Wasiu Àyìnlá o brọ́dà ẹni Paso. ó dẹ̀ ní bẹ́ẹ̀ náà ní Paso.
kò dẹ̀ sí ìjà àmọ́ ojú bọ́lá èsì ìjà àmọ́ ọkùnrin o. Ẹ filẹ̀ bẹ́ o jáwọ́ abẹ́ o ṣé ọmọ bá ń kẹ́ o ó sì ọmọ bá ń kẹ́ orí tó gbà tí ò tí tò. wọ́n náà sọ pé orí tó gbà tó ti tó ń gbé ní ẹ̀sọ́ tó ṣàánú. ìyẹn tó máa fọ́ lórí ọ̀gá mi. òní kò lè ṣù lọ́nà. kọrin fún bàbá rẹ̀. mo bẹ̀yìn torí ọlọ́run àwọn pé àwọn ewé yẹn pọ̀ ó pọ̀ gan ẹni pé ẹni bí gbogbo ẹ̀ kó lọ bẹ́ẹ̀ ẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà láti rẹ̀ sìn ilé ọlọ́run làwọn àkàbà ilé ọlọ́run làwọn àkàbà ó ti wá èmi tó ń bẹ̀ ẹ̀yin náà ló ń bẹ̀ ẹ jọ bó ṣe ń bẹ̀ ni pé kí n máa sọ ẹ̀yin fans tẹ wá ń ta ẹ̀yin ló ń bẹ̀ ẹ̀yin ti táyé náà ẹ wá bẹ̀ confam. òun náà ẹ jẹ́ kó lọ ti sọ̀rọ̀. Paso ni mo wá bẹ̀ bí ẹ̀yin fans làwa bẹ̀ ẹ ti gẹ̀ẹ́sì so bóyá ń bẹ̀ ẹ̀yin ti Paso ẹ má bínú ẹ jọ ẹgbẹ́ tá a láyé sọ pé ẹ̀yin ti táyé ẹ má bínú bàbá àtọmọ náà ni àgbẹ̀wò náà. alájọ bẹ̀rẹ̀ àwọn sí ń bẹ̀. ó sẹ́ni bàtà. bàtà àti Paso jọ bẹ̀rẹ̀ anybody nínú yóò sí ń bẹ̀. o tó àti avoid àwọn people tó wà táyé. yóò wọ́n avoid àwọn owó. fáìsì ṣe avoid kò sí báyìí bẹ́ẹ̀ avoid wọn. avoid àwọn owó bàbá honorable àwọn fọ́ọ̀sì náà sọ fún mi. màá bẹ́ẹ̀ ni mi náà lọ. ẹ jókòó ti bàbá.